kí ló kọ yín lẹ́ẹ̀kan sí i. Rónkẹ́ Ọlọ́mọ́lá lórúkọ mi. ṣé ẹ̀yin ni ọmọ bàbá Ọlọ́mọ́lá. Bẹ́ẹ̀ ni sà. a gbé ìgbésẹ̀ a sì lọ sí àdúgbò bàbá. a mọ̀ wípé àdúgbò bàbá ń bẹ ní doctors quarters ní agbègbè Similólúwa lọ́hùn. bá a sì ṣe ń lọ bó tiẹ̀ jẹ́ pé àmọ́ bẹ̀ ń pàtó ṣùgbọ́n ṣàdédé la bá rí bàbá gan tí ń kọjá lọ lẹ́bàá títì. bàbá ò sì rá wa gan. la bá wa ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ la bá fẹsẹ̀ ń tẹ̀lé bàbá lọ títí tá a fi rí bàbá ilé tí wọ́n wọ̀. nígbà mo sì dádúgbò torí bá a ṣe rí bàbá kébé ni wọ́n ta kébé lọ. ṣé ká mọ̀ sásìlì bàbá ni irin ẹsẹ̀ wọn yá. mo ní bàbá yìí agbára sì wà lára wọn. mo ṣáà ń gbìyànjú pé kí ìrìn tí wọ́n rìn yẹn kí ó mọ̀ di pé ó rú mi lójú. mo tẹ̀lé wọn débi tí wọ́n ń lọ mo wá rí i pé wọ́n yà. ńgbà mo sì rí i pé wọ́n yà sádùúgbò wọn yà sí àbínú ilé kan. ìyẹn fẹ́ di pakasọ mo sún mo débẹ̀ mo bá àwọn kan ń bẹ̀ wípé ẹ dákun bàbá kan nì. wọn mọ̀ bẹ́ẹ̀ wo ètò yìí lórí ìkànnì Fresh FM 106.9 Ládó Èkìtì lọ́sẹ̀ tó lọ. ṣé ẹ dá bàbá yìí mọ̀ òǹkàlùkù kọ́ súnra kì ṣe mọ̀ pé bọ́rọ̀ bá ti débẹ̀ tán wọn láwọn oníròyìn dé kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀. mo bá ní ẹmọ́ mi kàn pé bá ti ṣe mo wá ní bàbá báyìí wọ́n ní pé kí n lọ ọbẹ̀ yẹn pé ilé wọn nu wọ́n sọ bẹ́ẹ̀ ni tó wọ́n mẹ́nu kúrò kíá mo wá ní kò béwu dé àlàáfíà ni. bàbá gan mọ̀ pé àwa ti dẹ́yìn wọn ṣùgbọ́n àwọn tí mo tún bá pàdé ṣe gbàgbé pé bàbá dákọ pé ìyá kan wà tí wọ́n ń lọ ata àbí kankan ní ilé àwọn pé ọjọ́ tí ọmọ àwọn tó ṣe nǹkan báyìí wọ́n wá rí ìyá yẹn náà ti ń ta ọjà. mo bá súnmọ́ wọn màmá nǹkan báyìí àmọ́ náà bẹ̀rù wọn ò fẹ́ sọ̀rọ̀. àwa ní òbúrú ọmọ bàbá ń kọ́ àwa ní ọmọ bàbá ló wà nínú ṣọ́ọ̀bù ìyẹn àǹtí Rónkẹ́ tí bàbá fẹ̀sùn kàn. mo bá súnmọ́ bẹ̀ mo bá àǹtí Rónkẹ́ aṣọ mẹ́wàá nú ọ̀rọ̀ bàbá ò sì mọ̀ pé mo wà ń bẹ̀ ṣùgbọ́n mo wá rí i pé bàbá ń fura pé ṣe ojú àwògbèmí rè ṣùgbọ́n àwa náà ìmúra wa aṣáàmúra bá ṣe múra yìí sì farahàn bàbá torí pé bàbá ti wá sọ tiwọn èmi náà gbọ́dọ̀ ṣe ìwádìí láàyè ọ̀tọ̀ tí bàbá ò gbọ́dọ̀ mọ̀ ń parí. mo tún wádìí màmá kan ń bẹ ládùúgbò wọ́n ń pè ní màmá Ọ̀yọ́. mo bá màmá Ọ̀yọ́ ní gbólóhùn wọ́n sọ mẹ́wàá nú ọ̀rọ̀ náà. báwo lẹ ṣe mọ̀ bàbá sí? ìwà wo ni bàbá hù? sáwọn ọmọ wọn lù wọ́n tòótọ́ ṣé wọ́n gba ìwé ilé lọ́wọ́ wọn? wọ́n kẹ́jọ́ wọ́n rò kalẹ̀ èyí tó sojú wọn wọ́n sọ èyí tí ò sojú wọn wọ́n sọ. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣebí kọ́rọ̀ ọba lè yanjú ni. a béèrè lọ́wọ́ àǹtí Rónkẹ́ pé sísá Rónkẹ́ èsì ẹ̀wẹ̀ tẹ́ ẹ̀ fi lu bàbá yín ó láwọn ò lu bàbá wọn. mo wá ní àwọn ọmọ Nàìjíríà retí yín wọ́n ní ṣe mọ̀ wípé ọ̀rọ̀ yìí òun àti àbúrò ti pinnu pé àwọn ò ní wá. kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ pinnu tẹ́ ẹ ní wá? bá rí èèyàn nígboro pẹ̀lú bàbá yìí sọ̀rọ̀ yẹn tí wọ́n ní wọ́n rò pé bóyá àwọn èèyàn mọ̀ pé ẹ máa wo ọmọ tí ọmọ wọn àwọn ọmọ tí ń lu bàbá wọn nù wọn tí wọ́n sì mọ̀ pé àlù bàbá wa. wọ́n ní ẹ wá sórí afẹ́fẹ́ kẹ́ ẹ wá sọ ṣùgbọ́n bọ́nì kan bá ti lóhùn ó ṣe a ò lè fipá mú. ó sọ ọ̀rọ̀ fún wa tó pọ̀ tí a sì kálẹ̀ ṣùgbọ́n láàárọ̀ yìí ibo lọ̀rọ̀ wá dé dúró. mo pe bàbá nọ́mbà wọn ò lọ kí ló lè ṣẹlẹ̀. mo bá pe àǹtí Rónkẹ́ ọmọ wọn nọ́mbà wọn lọ. mo bá bi àǹtí Rónkẹ́ léèrè pé kí ló ṣẹlẹ̀ o bàbá yín kọ́ o wọ́n ní wọ́n wà. mo ní ẹ bá ń gbé fóònù fún bàbá. lọ́mọ bá sọ ọ̀rọ̀ kan ló bá ní àwọn àti bàbá àwọn kan ti parí ìjà. múlẹ̀ ti parí ìjà ṣé ọ̀sìnjà mọ́ ẹ ti parí ẹ̀ ní tó wà ń bẹ̀. ó ní wọ́n ti parí ẹ̀ wọ́n á ní ọ̀dà ẹ bá gbé fóònù fún bàbá. wọ́n bá gbé fóònù fún bàbá. bàbá náà sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀ ń bí báyìí etí tó bá gbá lọ ó yẹ kó gbá bọ̀. mo fẹ́ kí a jọ gbọ́ kó má bàa di pé
a ò gbọ́ rárá kí gbogbo ọmọ Nàìjíríà ká gbọ́ra wa báyìí. àǹtí Rónkẹ́ ẹ já pé a ní àbá wọn sọ̀rọ̀. ẹ káàárọ̀ o ṣé ẹ̀ ń gbọ́ wa. hello. hello mo ń gbọ́ yín dáadáa. ẹ dákun lẹ́ẹ̀kan sí i. kí ló kọ yín lẹ́ẹ̀kan sí i. Rónkẹ́ Ọlọ́mọlá lórúkọ mi. ṣé ẹ̀yin ni ọmọ bàbá Ọlọ́mọlá. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ni bàbá sọ pé ẹ̀ ń lu àwọn. ná bàbá wa o. bàbá sọ bẹ́ẹ̀ ń jọ́ sí pé ẹ̀ ń lu àwọn. àwa ọ̀nà bàbá o, bàbá kan ń sọ tiwọn ni. kí lẹ fi sọ pé bàbá ń sọ tiwọn. kò sẹ́yìn tó tó bẹ̀ láti na òbí ẹ̀. kí ni tó ṣẹlẹ̀ gan ní pàtó. a rí i pé bàbá wa wọ́n jẹ́ nǹkan tó gbóná. kò sẹ́ni tí wọn kì í bájà tó bá ti dá wọn lẹ́kùn pé kúrò lórí ẹ̀. bàbá dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ kékeré bí orí abẹ́rẹ́ wọ́n máa ń sọ di gbogbo ilé. so ìyẹn làwọn ò fẹ́ gẹ́gẹ́ bí ọmọ. à ń bá bàbá wa sọ̀rọ̀ sí pé kán kó àwọn èèyàn mọ́ra. so ẹ ní ẹ fẹ́ kí bàbá kó àwọn èèyàn mọ́ra. bẹ́ẹ̀ni bàbá máa ń kanra ọmọdé àtàgbà ládùúgbò gbogbo wọn ló mọ bàbá wa sí ìwà bẹ́ẹ̀. so bàbá dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n fẹ́ kán correct wọn àbí bóyá wọ́n ṣe nǹkan tí ò dá wọn ń fẹ́ kán correct wọn. ìmúgbélì ni bàbá máa sọ di ìjà ẹni tó bá sọ pé kán má ṣe kan tí ò dá. bàbá náà kí ló lè mú kán lè sọ pé tí wọ́n fi jáde ẹ mọ̀ pé wọ́n ń sọmọdé wọ́n jáde táwọn lẹ̀ ń lu àwọn ẹ̀yin sọ pé ẹ̀ lù wọ́n kí ló ń tọ́ ṣẹlẹ̀ ní pàtó kí ni wọ́n rí kí lè rò pé wọ́n rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. pé fámìlì dádì wa wọn ò fẹ́ràn ìyá wọn nǹkan tó mi rí sọ sí nìyẹn torí kò pẹ́ tí mọ́mì wa kú tí ẹ̀gbọ́n dádì wa ní kó máa wáyàwó fún wọn torí gẹ́gẹ́ bí ọmọ inú mi ò dùn sí nǹkan tí ẹ̀gbọ́n dádì wa ṣe ń nà yẹn mo sọ̀rọ̀ sí wọn so ìyá yẹn wá torí pé mo sọ̀rọ̀ sí wọn wá ní gbégbèsè láti ta lé torí bẹ́ẹ̀ ni bàbá ṣe ń béèrè dọ́kúmẹ́ǹtì aisha ti bá wa yanjú ẹ̀ so nǹkan tí mo tiẹ̀ ṣáà ń bẹ bàbá fún ni pé bàbá ti dàgbà kó ṣàfàwọn èèyàn múra kó gbégbé ayé àlàáfíà pẹ̀lú àwọn èèyàn. ǹjẹ́ ẹ̀ ń sọ ni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ti yanjú ẹ̀. a ti yanjú ẹ̀. lọ́jọ́ wo ṣé láàrin ìgbà tí mo wá sílé yín níjẹ̀jọ́ ní àárín ọ̀sẹ̀. ẹ̀yin wá lọ́jọ́ Thursday agbára Ọlọ́run lọ́jọ́ Friday lọ́wọ́ aago bíi 10 àárọ̀ la ṣẹ́tù ẹnu ilé. àwọn wo ló bá yín ṣẹ́tùrú rẹ̀. àwa náà la ní bàbá wa iná àtàbúrò mi làwọn àgbẹ̀ àjíjọ parí. ọ̀dà ẹ̀kọ́ sùúrù bàbá ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ dákọ̀ ilé ẹ̀kọ́ sí. Ọlọ́mọlá James. ọmọ yín wà lórí ìlà pẹ̀lú wa o. ok sà. ẹ̀yin náà rí mi ní ọjọ́ Àlàmísì tó kọjá lọ ẹlẹ́ẹ̀ rí mi bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò fara hàn yín. mi mọ̀ pé ẹ̀yin gan ni mo kà rí pé ó jọ yín. ẹ̀rí pé ó jọ mí. bẹ́ẹ̀ báwo ni mo ṣe ń ṣe ń gbà náà. ẹ kàn lọ sí inú ṣọ́ọ̀bù èmi náà mo kó lọ yẹpẹ̀ mo kó yanrìn mo kó lọ ní lójú àgbàlá ẹ bọ́ sọ. bẹ́ẹ̀ mo kó yanrìn lójú àgbàlá. mo rí gba ẹsẹ̀ lágbára tó pọ̀. òní mò ń tà tí mo fi ń jẹun. ọ̀dà bàbá àwọn ọmọ yín ní ẹ ti parí ìjà tó wà lẹ̀ torí pé nígbà tí mo ní kọ́ ọmọ yín gbé fóònù fún yín láàárọ̀ yìí nígbà tí mo ń pe nọ́mbà yín sí nọ́mbà yín ò lọ ẹ̀yin náà sọ pé ẹ ti parí ẹ̀ lóòótọ́ inú mi dùn pé ẹ ti parí ẹ̀ ṣé lóòótọ́ lẹ ti parí ẹ̀. bẹ́ẹ̀ sà ẹ ti parí ọ̀rọ̀ yìí. wọ́n ti wá bẹ̀ mí àbúrò ti kó ọ̀rẹ́ ẹ̀ wá ó ti kó àwọn èèyàn wá náà ti wá bẹ̀ mí. wọ́n ti wá bẹ̀ yín. ẹ̀gbọ́n náà ó ti lọ pe ìyàwó pásítọ̀ ti wá bẹ̀ mí. ìyàwó pásítọ̀ ti wá bẹ̀ yín ládùúgbò bẹ́ẹ̀ pé kẹ́ ẹ mọ́ bínú bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n láwọn ò lù yín o. lọ́nà fa o. ṣùgbọ́n wọ́n ti wá bẹ̀ yín ẹ má jà padà síbẹ̀ mọ́ wọ́n ti wá bẹ̀ yín. bẹ́ẹ̀ sà. ṣé ó sì ti yanjú báwọn. ó ti tán lọ nínú mi sàbọ̀ ti ìwé ilé mi kàn kó fún mi ìyẹn ló kù. ìwé ilé. bẹ́ẹ̀ bàbá wọn ní ta ló ní kẹ́ ta lé ọlẹ́dì kan ní ẹ ta lé. kò sẹ́ni tó lè sọ pé kí n ta lé ilé tí mo jìyà kọ́ bàbá wa ṣe wá ta táìmù. wọ́n ní àwọn fámìlì yìí kan ló pè. àǹtí Rónkẹ́
lọ́nà pa ọ́. mo ń gbọ́ sà. bàbá sọ pé àwọn ti parí ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìwé ilé yẹn kẹ́kọ̀ọ́ fáwọn. àní lè kó sílẹ̀ torí nǹkan táwa gbọ́ ni. kí ni tí ẹ gbọ́. ọlọ́dọ̀ kan tó ń sọ̀pọ̀tì wọn wọ́n ní kán ta lé yẹn bàbá ọ̀dẹ̀ nílé síbòmíì tá a bá máa kọ́lé sí ìlú bàbá wa ó yẹ kó jẹ́ àfikún kò yẹ ká eléyìí ẹyọ̀kan tó wà nílẹ̀ kò yẹ kó jẹ́ pé wọ́n ní kán ta. ṣé ẹnìkan ní kẹta lé bàbá tó wà ládó kẹlẹ́ fi kọ́lé sí ìlú bàbá yín ni. mo gbọ́ lẹ́nu bàbá òun fún rẹ̀ pé wọ́n ní àwọn fẹ́ tà á mo dẹ̀rù pé àwọn àti ìyá wa lọ́dìjọ́jìyà ilé yẹn so àwa ní kán ní sùúrù tábàtẹ̀ máa kọ́lé fún wọn sí ìlú wọn kì í ṣe títà lélẹ̀ kàn. ṣé ìdínú tẹ́ fi gbéwèé lọ́wọ́. bẹ́ẹ̀ni. orúkọ wo ló wà lórí ìwé yẹn. Mr and Mrs ló wà lórí ẹ̀. bàbá orúkọ wo ló wà lórí ẹ̀. Mr and Mrs mo kọ sínú ìwé. Mr and Mrs. Janet Mr James ọlọ́mọ́lá ìyàwó mi dẹ̀ jẹ́ Janet ọlọ́mọ́lá mo ní kán kọ́ sí nígbà tí mo ń gba rìsíìtì ẹ̀ mo ní kán kọ́ Mr and Mrs síbẹ̀. àwọn kan pè mí o láti ìlú ọba àwọn tí ẹjọ́ ṣiṣẹ́ wọ́n ní àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ lẹ́mọ̀ ń wà pé awakọ̀ níyín mo ṣèwádìí o wọ́n ní kódà ọ̀rọ̀ lóònù ẹ mọ̀ ń láǹfààní sí dáadáa nígbà yẹn wọ́n sì sọ pé kò sẹ́ńtẹ́ kì í bá ṣeré gbà táwọn bẹ̀rẹ̀ sí ní rí ìyá kan pè mí láti Amẹ́ríkà o tí wọ́n rí gbogbo kìíní yẹn wọ́n ní kí ló lè ṣẹlẹ̀ ṣùgbọ́n inú mi dùn ẹ́ ní wọ́n ti parí ẹ̀ ẹ wá ní ìwé ilé lẹ̀ nílò báyìí àti ro kébò láti ṣe wọ́n láwọn ò lè ta lé yẹn wọ́n láwọn ò lè ta. bàbá òfin rẹ̀ a ti sọ àwọn ọ̀rọ̀ àṣírí kan síwájú tí mi nílé máa sọ lórí ètò tí bàbá ti bá mi sọ nípa ọ̀rọ̀ ìwé òun so mi nílò kó sílẹ̀ kíkọ tó wà ìwé ilé tó wà lọ́wọ́ mi kì í ṣe pé bóyá a ní lọ́kàn pé a fẹ́ ta lé bàbá wa a ní lọ́kàn pé a fẹ́ ta ilé oró bàbá wa but fún security purpose ló ṣe wà lọ́wọ́ mi ìdẹ̀ nílò kó sílẹ̀. ọ̀dà ẹ kọ́ sùúrù ẹ jẹ́ kí àwọn bíi méjì kan pè wá èèyàn méjì péré lórí ètò yìí 08161532026 08161532026 tàbí 09048811158 àti Rónkẹ́ ẹ mọ̀ jẹ́ kí bàbá jìyà o ṣe ń gbọ́. bí a ti tọ́jú bàbá wa. kí lẹ wí. a rẹ́dì láti tọ́jú bàbá wa a fìyà jẹ bàbá wa láti bẹ̀rẹ̀ so kò tó lè wá dìgbà etí ò tí ìyá ọmọ káṣọ máa fìyà jẹ bàbá. ọ̀dà hello. ẹ kú ojúmọ́. ẹ ṣeun. ní bí ìwọ̀nba tèmi mọ̀ orúkọ mi ni Kọ́ládé Lágbàdo ní ìwọ̀nba tèmi mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá àti bàbá yẹn ló sọ ní pọ́pátì yẹn ìgbà tí bàbá bá kú tán ni ó ṣẹ̀ṣẹ̀ lè jẹ́ ráìtì àwọn ọmọ wọn ò ní ráìtì láti èdè ìwé ilé bàbá kì í ṣe ráìtì wọn láti èdè ó lè ṣe bó ṣe wù níwọ̀n ìgbà tó wà láyé. ṣé ẹ̀ ń gbọ́ àti Rónkẹ́ ṣe. obìnrin yẹn kì í ṣọmọ kékeré náà ó yẹ kó wà láyé ara ẹ̀ ṣe pé kó lòún gbàwé ilé pé bàbá ní ilé ọgbọ́n kó fẹ́ ta ó lè ta nǹkan ẹ̀ tó bá wù. wọ́n dẹ̀ ṣe tí ẹ ṣe ẹja gbé ìpè mí ìpè kan náà tó wọlé ń bí ká sáré ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ̀ lóun bẹ tí ń pè wá kí ló kọ yín o. láti Ìṣẹ̀kìtì à ń gbọ́ yín. bàbá ẹ̀ sọ ẹgbẹ́ táyé kó ṣe òkú bàbá yẹn ó burú tàbí ó dáa lóhùn nígbà tí wọ́n ti àrùn kó wọ́n lè kó wọ́n ilẹ̀ ó yẹ kó lè kó lè tàwọn bàbá aláṣẹ ilé orúkọ jẹ́ kí wọ́n ní kí ṣe ohun tí wọ́n ń sọ ni pé wọ́n ní àwọn kan fẹ́ tan bàbá tí wọ́n fi gbàwé yẹn lọ́wọ́ ẹ̀ lọ́rẹ̀ ìta. lọ pátápátá nìyẹn èyí ti bẹ́ẹ̀ àwọn lè jà lọ́wọ́ àkókò àtàlẹ́ ó lè sọ pé ò lè ká ìṣòro. ẹ ṣeun tí ẹ pè wá wọlé ẹ jẹ́ ká gbé ìpè yìí àti Rónkẹ́ ṣe ń gbọ́ báyìí. mo ń gbọ́. ẹ tún gbọ́ ẹ lóun bẹ tí ń pè wá. hello. pásítì láti gbàdúgbò. à ń gbọ́ yín. sẹ́ẹ̀rì ó lè ní táwọn ọmọ yẹn ti bọ́ lẹ́yìn o bó jẹ́ pé àwọn kan ti ń ti bàbá ẹ̀ lẹ́yìn bó ṣe máa ta ilé yẹn tí àwọn ọmọ bá lọ kówé sílẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n ní talẹ̀ tí wọ́n bá lọ talẹ̀ yẹn kán ibo ní káwọn ọmọ yẹn fojú sí. so kí àwọn bọ́ ṣe bá bàbá wọn kíìpù owó yẹn kán bá wọn kíìpù ẹ̀ torí tí wọ́n bá lọ kówé lẹ̀ táwọn kan bá lọ gbẹ̀lẹ̀kùn lọ ta ilé yẹn mọ́ wọn lórí. ọ̀dà ẹ ṣe bàbá ṣé ẹ̀yin rò pé àwọn ọmọ yóò ta ilé yẹn mọ́ yín lórí ni ṣé ẹ sọ̀tọ̀ ẹ sọ̀tọ̀ bẹ́ẹ̀ tàmúrí pé wọ́n fẹ́ ta ilé ẹni lójó ń kó ìwé ilé mi. wọ́n láwọn àmì lọ́pàá ọ̀dà àwọn fẹ́ bèrè kan kán kó ìwé ilé mi fún mi.
ọ̀dà ilé yẹn ṣé ẹni tenant síbẹ̀ ta ló ń gbowó lọ́wọ́ tenant. èmi mò ń gbà. ṣe ta ni ń gbowó àwọn ayálégbé lọ́dọ̀ yín. bàbá ló máa ń gbà á nígbà tí ìyá wà láyé a kò fún ìyá pé ká fi ra nǹkan sínú ilé. ṣùgbọ́n ní ìsìn bàbá ló ń gbà á. ọ̀rọ̀ àti ìpadà gba owó ilé lẹ́nu ìgbà tí ìyá. ṣé èsì pé ẹ gbà lọ́wọ́ bàbá báyìí. kò pọ́sibú nǹkan tó bá wù bàbá ló ń fowó ẹ̀ ṣe nǹkan tó máa ní kán bá wọn fi rà sínú ilé la máa ń fi rà. bàbá kò fi rà tá a máa ń fún wọn ní receipt. ọ̀dà ìwé ilé ni bàbá lòun fẹ́ báyìí. nílé kò sí èèyàn kan wà ní behind sí yẹn tó ṣàfẹ́ kan gbà á àtàlé yín bàbá ẹ lọ fi ọkàn ara yín balẹ̀ à ń protect yín ni àwa rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ lè má yé ẹ̀yin. kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o. bàbá ní òsín nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. ara yín balẹ̀ ìṣẹ̀bẹ́ mi là kọ́ bí yín ìṣẹ̀bẹ́ yín lẹ bí mi ṣé màá wá ní mọ̀tẹ̀rá bí ìsìn màá ṣe máa parọ́ fún yín àtàlé yín kẹ́ fọkàn ara yín balẹ̀ àtàlé yín. ọ̀dà ẹ ṣe ẹ dákun ẹ lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni orúkọ ọlọ́mọlà. ọ̀dà ẹ ṣe torí àkókò wa bàbá àwọn ọmọ yín làwọn ò ta lé yín ṣẹgbọ́ ẹ lọ fọkàn balẹ̀ àjọ wà ní sọ̀rọ̀ mi yé yín wọn ò lè tà á wọ́n ti sọ lórí afẹ́fẹ́ báyìí a sì ti ká a lẹ̀ ṣẹgbọ́ ẹ mọ̀ sọ ẹkún o àwọn nǹkan báwọn tó ń mọ̀ sọ pé bá sun ẹkún lónìí ìní ṣètò yín mọ́ o ṣẹgbọ́ yóò dáa kò ní bàjẹ́ a yanjú ẹ̀ lábẹ́ aṣọ ẹ ṣeun ẹ ṣe ẹ̀yin ará létẹ́ gbọ́ wa lónìí tó bá ti ní ọjọ́ mẹ́jọ á tún pàdé sórí àkókò wa ní ọjọ́ ti lọ Òjó Awógbèmí. lóko tèmi jẹ́ kábíyèsí òkè ládìfẹ́sì lóko tèmi ẹ pàdé wa lórí ètò ìlọ́jọ́ mẹ́jọ lórí ìkànnì Fresh 106.9 FM Ìlọrin ní Àdó Èkìtì ó lábọ̀ òdìgbà.